ẹ má kánjú ìkánjú ò dáa ẹ má kánjú ọlá láyé yìí o àfipáwowó ẹ má dáhùn kankan Tọ́pẹ́ Májẹ̀ lóní kẹfẹ́ yìí kọ́gbọ́n alágbára yé ẹ lọ ṣọ́ra o alágbára yé ẹ lọ ṣe gbẹ̀dọ̀. Head point, this is the head point, this is the head point. Surulere o. Head point, this is the head point, this is the head point. Surulere o. Head point, this is the head point, this is the head point. Surulere o. Tí mi bá ní ìparọ́ ọjà yẹn wọ́n òun mọ̀ ìbọ̀ ìpapò òun ìdájú ilé ẹ̀kọ́ náà wọ́n ọjà yẹn ò wọ́n 2.5 million wọ́n yóò tí ì mọ̀ òwe ọjà yẹn ò wọ́n. But at the same time ṣé mo pè é ọjà tẹ́yìn bá gbé fáwọn ìwé mi sí mo tún máa ń gbé sí smaller sizes fáwọn ọ̀pọ̀ tó máa gbé ṣé wàá rí ilé tí mo rà ní 3.5 tó ń ro mi lára yẹn lóòótọ́ ro mi lára yẹn ẹgbẹ́ tí mo ta 6 million. You see now ó sọ fún ẹ kọjá yẹn tí o bá ti mọ owó ẹ máa make owó ẹ sórí business tá à ń ṣe wọn máa jókòó wọn máa pa owó fún wa lọ́tún. You are very correct. Ẹ̀yin ọ̀gá wa tí ẹ̀ ọ̀pẹ́ yìí ni ìgbọ́kànlé báyìí irin létí mi sì ti ń gbọ́ mílíọ̀nù ẹ̀yìn tó bá ti kán sójú ẹ̀jọ́ kán ságbọ̀n sàlẹ̀ ọ̀. Sórí òótọ́ ló sọ sórí ẹ tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti ń là ó máa sáré kú ni o máa sáré gan. ó máa sáré kú ni sẹ́ẹ̀ Àwọn ó kan máa sáré kú. lọ́wọ́ ṣiṣẹ́ fáwa àwa máa jókòó bàbá Definitely. àti mí. Ẹ jẹ́ wà nígbà wo bàbá o ṣe rí wọ́n lẹ́yìn tá à ń gbéyàwó bá wa bá tó ń garun wo ó lọ́rọ́ bàbá torí pé kò tiẹ̀ yẹ kán béèrè kán tó mọ ìyá àpótá àwọn náà ti gbọ́gbọ́ tí ṣèbọ̀ wá pẹ́ yìí ẹ sáré pe nọ́mbà àkáǹtì fún bá ti ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ rà fún mi ń dòrò 21 30 64 Okay. 49. Báwo ni? Okay. Don't do that. Mọ̀ ní tolótoló. kò pẹ́. Lóde ẹ̀dá àjà ni. Owó wẹ́wẹ́ lówó ọwọ́. Owó sìkìsìkì lówó àpò. Owó sìkìsìkì lẹ fún mi. Yéé! Ẹ wá tí rí nǹkan kan. Ẹ gbà. Olókùnkùn lẹ ránṣẹ́ ní òjẹ́ dáadáa. Ibi tẹ́ ẹ̀rọ ẹlé yóò jẹ́. Èmi mo wí bẹ́ẹ̀, èmi náà máa ń pè bẹ́ẹ̀. Igi ńlá kiri káyé. Èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. Òjò ńlá kiri pààyàn. Òjò ńlá kiri pààyàn. Ẹ gbà. Bàbá, ẹ̀yin náà máa gbádùn. Ká má fọ̀rọ̀ ẹ̀sùn ọ̀hún sọ̀rọ̀. Chama, ọjà tí mo máa ń fẹ́. ọjà tó fẹ́ yẹn òun náà ló máa ṣe fún ẹ àwọn àgbẹ̀ bílẹ̀ fún ẹ. So, tó bá ti yé gún ó ti yọ̀rẹ̀ tèmi nù. ọ̀dà bẹ́ẹ̀, ó sì ní tí omi kúrò bá ti pẹ́ lẹ́nu. Owó ògbọ́dọ̀ pẹ̀ sáà kékeré. Bàbá, àárò náà. Chama mi, mo rí yín náà. Owó ṣe lọ́jọ́ àwọn èèyàn lójú. Chairman tèmi. So àbá bàbá ìbá bàbá ìbá bàbá. Ẹyẹ jókòó báyìí. Alága ẹyẹ jókòó báyìí. Chairman mi. Mímì ó máa ń dákẹ́. Ọ̀la yín náà ni. Chairman unit 7 tí mo sọ nìyẹn ti Tamak. Secretary lélẹ̀.
pẹ̀lẹ́ ṣé o ti ṣe. Mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn. bí o ṣe ń wò yìí inú mi dùn pé gbogbo ẹ̀sán tó máa lè ṣiṣẹ́ bí àwọn tá à ń fẹ́ náà mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí àkọ́kọ́ náà bí èlò ni wọ́n á ń lò lójoojúmọ́. Yorùbá fún yín bàbá ṣe rí bàbá ṣiṣẹ́ lọ tá a bá pawó jù bàbá a máa deliver bí 3,000 naira lálẹ́ bẹ́ẹ̀ ni bàbá. tí wọ́n deliver 3,000 ìdókòwò ni wọ́n kò sí lọ́wọ́ lójoojúmọ́. Àlàyé bí èlò ló máa ń kú tá a bá tiẹ̀ deliver. 1,500. Bàbá mi jẹ́ ni 1,500. kátà rẹ̀ pọ̀ nílé bàbá ọlọ́run. àwọn tí a ní ìdí gangan nínú ṣe rí iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín iṣẹ́ tó dáa tí èèyàn bá dẹ̀ ti ń bá olówó rìn èmi náà máa ṣe get tẹ́ bá ń bá mi ṣiṣẹ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ every day máa fún 25,000. Olúwa mi. 25,000. Olúwa mi. Kí ló dé? Mo ń bọ̀. Ṣé ó pọ̀ jù ní àbò kéré àbí kò tó kò yé mi? Ó pọ̀ jù ní. Báṣẹ̀ mọ́ yẹ bọ̀ lápò. Bàbá 25,000 naira ṣé tóṣù bá parí ni a máa gbà yẹn ni àbí báwo? irọ́ o every day ojoojúmọ́ tẹ́ bá ti ń ṣiṣẹ́ tẹ́ bá 25,000 naira and no funny ni pé mo ní ìdààmú ìbò pọ̀. Aládàáni ṣe rí gbogbo ẹ̀ náà ti ṣàlàyé fún mi. Mo ní tó bá lè ṣe iṣẹ́ yẹn bí a ṣe fẹ́. Àfẹ́ tó yọ̀lẹ́ o, àfáwọn tó máa ṣe mẹ́lẹ́ o. Ṣùgbọ́n àwọn tó sọ egun wọ́n lè bá wa ṣiṣẹ́. Alága tá máa fi lò wọ́n ní kí ni mo ṣe débi ọmọ èjò kí n má wọrí kí n lọ fọkàn balẹ̀. ó ti wá dáa báyìí. ṣé rí iṣẹ́ tí ẹ fẹ́ ṣe iṣẹ́ tẹ́ fẹ́ ṣe iṣẹ́ tó simple very simple nǹkan tó máa ṣe ni pé ó ní àwọn ìyàwó kan tí à ń bá ṣiṣẹ́ so àwọn ìbò tá à ń bá ṣiṣẹ́ yìí ẹ gbé wọn wá ẹ gbé wọn lọ sí site ẹ dá wọn padà kéde cash out 25,000 naira. Ṣé a máa dá wọn padà sí ìlú wọn ní àbílẹ̀ sórí gbogbo àwọn yẹn tó bá ti ṣe ẹ̀rẹ́rù ẹ̀wà báyìí ọlọ́run tí n bá ṣí àwọn ọmọ mi wọlé. Wọ́n kọ́ wá gbádùn alága. Wá gbádùn alága. Olúwa tàbá kọ́kọ́ pé ìyáálé ẹ bá ti kọ́ èèyàn bíi 150. The ability to get paid. Difficulties. Sùúrù máa lérè o. Sùúrù lérè o. Sùúrù lérè o. Sùúrù máa lérè o. Ọ̀tá fà sókè ìdóborí. 15,000 naira. Bọ́ọ̀bà yẹ orí ọ́ tọ̀run wò ọ́ o. Ṣìkàṣìkà kó máa gbé Bámi wá pọ̀ ọlọ́run. má ṣe sílẹ̀ mi ò bọ̀ fún ẹ. bọ̀ wá bá o. Ẹ̀jẹ̀ jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ìgbà o. Torí pẹ̀lẹ́ la fi ń pamúkúrú pẹ̀lẹ́. Ohun àbá ṣe sílẹ̀ láyé. Jọ̀wọ́ fẹ́ bèèrè kankan lọ́wọ́ ẹ̀. Ṣóun la bọ̀ wá bá o. Kí ni ìtumọ̀ ọ̀rẹ́ kòríkọ́sùn? Tọ́pẹ́ máa jẹ́ kí ní kẹfẹ́ yìí The kọ́gbọ́n. meaning of kòríkọ́sùn. I want you to give me the real answer. Ó ní kẹwàá wo best friend. Yes, best ìgbẹ̀yìn friend. àṣebí. Okay. Bó ṣe yé mi sí ni pé nǹkan tó ń pè lọ́rẹ̀ẹ́ kòríkọ́sùn òun ni pé kí ọ̀rẹ́ méjì wà. Bẹ́ẹ̀ni àti ẹ̀ ṣe jọ wá sí. Ká máa fi inú ara wa. Ká máa wọṣọ kan náà. Nǹkan tí kò bá yé wọ kí wọ́n ṣàlàyé fún mi, nǹkan tó bá yé mi náà kí mi náà ṣàlàyé fẹ́ kí wọ́n lè advise mi. Advise. Ẹ̀ẹ́dùn
Very cool. It means you're my best friend. My baby, my baby. Where are you guys going to? You are going to the class? Oh, my best friend. Yes. How are you? Oh. You go? Eh? Yes. Yes. Okay, yes, baby girl, have a lovely day. Oh, I love your hair. Thank you. Okay, bye. Oh, my best friend! Jollof rice! Stop, Jare, Wumi. So I can confide in you now. Sure, trust me, tell him. More trust. Once we go to see your we're more like sister blood, everything now. Yes. I love you. I love it. Baby, let me go to class because I don't know about me. Okay, baby, Silera, my best friend, my family. Don't forget that jollof rice. Jollof rice, going to tonight. Babe, bye, Silera. Bye. Oh shit, ẹ má kánjú ìkánjú ọ̀dà ẹ má kánjú ọ̀la láyé yìí o àfipáwówó ẹ má dáhùn kankan lọ́pẹ́ máa jẹ́ lórí kẹfẹ́ yìí kọ́gbọ́n nígbà tí ọ̀gá mi alágbára yé mímí olórí ẹ lọ ṣọ́ra o alágbára yé níbi tí àgùntàn ṣe wò láàyè fún ìbànújẹ́ wà. Kẹ wá wo iṣẹ́ Ọlọ́run bí mo ṣe dárúkọ yín báyìí ọ̀gá mi lè gbà bẹ́ẹ̀. Ṣé mo wá lè ẹjọ́ èló lẹ máa ń gbà àbí èló lẹ máa ń pa tẹ bá jáde wọn. Mo wọ́n o owó mi pọ̀ o pàápàá jùlọ lásìkò tó jẹ́ pé nǹkan tí wọ́n máa dá sí kò ní sáà sẹ́yìn ó ti pẹ́ lórí ibi tí mo ti bá ti fẹ́ ṣeré bó bá ṣe jẹ̀ sí àti àwọn gbajúmọ̀ tó máa wà níbẹ̀ sí ni mo ṣe máa ń gba owó. Ẹ máa bọ̀ èló lẹ máa ṣé ẹni mi ìfẹ́ mọ ó jí o kò jí o gbajúmọ̀ ẹ tí rí gbajúmọ̀. Ọ̀dà ẹ jẹ́ ká sọ pé mo ń gbà tó 400,000 naira. Mo sọ pé wọ́n. 400,000 naira. 400. Èmi ìgbọ́ rí olórin yín gba 400,000 naira. Ẹ wo ẹ jẹ́ n post brain 5 million naira lówó yín. 5 million naira. Èmi nìkan. 5 million naira lówó yín. Ẹ máa gbọ́ bí ọ̀gá mi ṣe wà yẹn tẹ́ bá ń gbọ́ pé àwọn dignities olùọ̀gá mi bá ṣe kò pọn dandan kéèyàn jó lóṣèlú ìlú yìí kó tó lówó dání tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹni yìí àwọn ẹni ẹ̀yẹ tí wọ́n ń ṣe olóṣèlú àwọn bíi tẹ́ntẹ́n àwọn bíi papi ẹ̀rù balógun àwọn bíi G2 entertainment àwọn bíi alubarika khalidi àwọn bíi guzu àwọn ọ̀yẹ́ là ń sọ̀rọ̀ ń pẹ́. Gbogbo àwọn tẹ̀dá pé náà ń bọ̀ lóde wọn. Gbogbo ọlọ́pàá pàtí yẹ wọ́n máa ná owó fún yín ẹ má jẹ́ sọ pé burúkú owó wọ́n máa ná owó fún yín ṣe èrè ṣé wá gbọ́ elégbè mélòó lẹ́nu. Ẹ wo mo kẹ́bi mo kára mọ́ ọ nínú rẹ ni mí wọ́n á tó 30. 30 ẹ̀ tó 30 àbí 30 gèrègè. Ẹ jẹ́ ká sọ pé 30 gèrègè. 30 níwájú àwọn gúzò níwájú àwọn tọ́mì àbí kọ̀mí jansi lẹ wá ń sọ pé yóò tó 30 ẹ mọ nǹkan tẹ́ máa ṣe fún mi ẹ máa wá kàn. Ẹ tún nídìí àwọn báńdì míì sí. Bẹ́ẹ̀ni. Àwọn kan wà tí mo ti dá dúró tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n gbà wọ́n padà a tún máa ń yá àwọn elégbé ara wa màá tún yá àwọn yẹn náà. Ṣé láwọn ọmọ tẹ́lẹ̀ fẹ́ gbà padà yẹn lórí wọn máa fún yín ní 1 million naira. Owó ṣẹ́ tí wọ́n. Rárá o ẹ̀yin lẹ́ni. Ẹ mọ̀ àdúró ṣé ájò tí mo ṣe ọ̀sẹ̀ tí mo rò síbi tó ti fẹ́ ṣiṣẹ́ rẹ̀ àdá kí ni tẹ́ fẹ́ gan. Orin ni. Ẹ dákun kí ni tó báyìí kí la fẹ́ kọ́ tó báyìí. Ẹ dákun ṣé mọ̀lẹ́bí tèmi ẹ jẹ́ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àjẹ wọn yín lówó nígbà tí mo ti dárúkọ yín fọ́gá mi tó ti láwọn gbádùn orin yín ni mo ti wò pé ẹ ti bọ́ sínú ọlá ẹ jẹ́ wá bọ́ọ̀sì brain yín ọ̀gá mi gangan
ó ti ṣe 1 million naira tó fẹ́ ná fún mi. Ó náwó. Ó náwó báwo fún ẹ̀yin gangan tẹ́ bá fi lè di máìkì mú tẹ́ ní èmi àgùntàn ṣé wí láàyè mọ́dé owó ni ẹ tún wá gbọ́ o èmi gangan tí mo jókòó yìí mo ti tọ́jú 500,000 tí màá ná fún mi yàtọ̀ sí ìtàwọn àlàbáríkà máa ná fún yìí o àwọn tọ́mì àwọn kọ̀mí jansi àwọn nǹkan yàtọ̀ sí owó yẹn o. ẹni bá kanjú lábẹ́ gbóná. ṣé wàá mọ tó ṣẹlẹ̀ tẹ́ máa ṣe fún mi tẹ́ bá ń gbọ́ ẹ má kó instrument àwa ti gba instrument kalẹ̀ tẹ́ bá ń gbọ́ full set lágbà kalẹ̀ kì í ṣe instrument àmà lè sáwọn yẹn. Ó máa gbọ́ mi jáde clearly. ẹ̀yin ẹ kúrò ń bẹ̀ irinṣẹ́ wo làwọn ò mọ̀ kì í ṣe tẹ́ máa di máìkì tẹ́ máa ṣe ẹ̀ ló tẹ́sítì irinṣẹ́ tàgbà kọjá bẹ́ẹ̀ tójú bá yẹjú kóhùn má ṣe kí ni tójú bá yẹjú ẹ̀ ń dáhùn tì mí mo ti mọ̀ ọ̀gá mi ti ṣètò kó tó máa bọ̀ ẹ pàtà nọ́mbà yín. Mo mọ̀ jù mo máa káàdì nọ́mbà mi ju orúkọ mi. sí láyé àṣepamọ́ ló wà. No, kì í ṣe bẹ́ẹ̀ sórí mo kọjá lọ ni wọ́n ní kí n check up on you. Then má gbàgbé pé your birthday is in few days. Olóòtú ni o fẹ́ surprise mi ni mo dẹ̀ pass ọlọ́run ẹ̀. Tí o kẹ́ bá tẹ̀ tó wá gbàgbé birthday mi. Mo bí pé o lè ever gbàgbé birthday mi. Ó máa rí ìbẹ̀. Hey, lest I forget, that's my friend. Wumi! Oh, my selfie. Please come around, Joe. Come and meet my baby. This is my baby. Yeah. I can't say. Ọlọ́run kò tọ́jú. Orúkọ tèmi ni Túnjí. Ẹ jọ̀ọ́ jẹ́ kí n fi àsìkò yìí rọ̀ yín pé ẹ máa bá mi tọ́jú ìyàwó mi dáadáa. Tí bá tọ́jú mi, ta ló tún wá fẹ́ tọ́jú mi? Àbí bẹ́ẹ̀ ṣe rí ṣe ẹ̀rọ wọ̀ tọ́jú lára. Ó ṣe dáadáa. Mo kúkú rí ẹ má bínú ẹ máa ní láti excuse wá sí dálé jẹ́ ká parí ọ̀rọ̀ wa ní mọ́tò. Babe, I'm coming. Okay. Ẹ má kánjú ìkánjú ọ̀dà ẹ má kánjú ọ̀la láyé yìí o àfipáwówó èbàdà nǹkankan tọ́pẹ́ máa jẹ lónìí kẹfẹ́ yìí kọ́gbọ́n alágbára yé ẹ lọ ṣọ́ra o alágbára yé ẹ lọ ṣe bẹ̀dọ̀. Well done. So ṣe bí mi rẹ̀ ń tó wá bíbá yìí. Ó ṣe bí mi rí gà yẹn. Àbí. Ó dẹ̀ ń ṣe bí gbé mi mọ nǹkan tí mò ń ṣe. Nínú ọgbà yìí. Ó dẹ̀ wẹ̀ wá sí bíbá yìí. Jonathan, kí ló fẹ́? Kí ni mo fẹ́? Kí ni mo fẹ́? Ṣé o ń ṣọ́ mi káàkiri inú school ni? Ṣé mo mọ̀ pé mo nínú ọgbà yìí ni? Kí ni God tó ní láti wá sí bíbá yìí? Kí ló fẹ́? Ṣé kò mọ̀ pé inú ọgbà ilé mi wà ni? Kí ló fẹ́? Kí ni mo fẹ́? Mi ìbẹ́ ní mátà. Ó yẹ ọ̀la ni birthday. Mo dẹ̀ bọ̀ wá celebrate birthday fún ẹ. Ṣé ó yẹ? Mi ní long story tí mo fẹ́ máa bẹ sọ o. Jonathan, jọ́ torí títọ́ ọlọ́mú fọ́nà bá bẹ̀. Ó ní ṣorí burúkú ayé ò ní bàjẹ́. Yóò jẹ́ kí Túnjí ṣe birthday fún mi lọ́la tó bá di next year. Wọ́n á ṣe títí ẹ fún mi jọ. Fọlábalẹ̀, dúró, kí ló ń bá mi sọ? Kí Túnjí ṣe birthday lọ́la. Àyínú mi. Next year ò kì í pẹ́. Ìdá mélòó? Okay. Next year, tèmi àti ẹ, tàti máa kúrò nínú ọgbà yìí. Àbí? Túnjí ní sí. Which? Sorry, so Jonathan. I'm less concerned with. So, o tún mí sọ orúkọ síra wọn. O mọ nǹkan tó ṣẹlẹ̀. Mi ní much. Don't say anything. Mi fẹ́ gbọ́ nǹkan. So, I'm less concerned with anything. Èmi màá dẹ̀ ṣe birthday yẹn nínú ọgbà yìí. You know me o. Hey! Difficult. Why the same thing you call me babe? Who go in now? My wife everything Jalola. Go out then kini. Calm down, Joe. The bad guy. Bad guy ò lè ráyè lọ́la lọ́dọ̀ tiwa. Àwọn good guy la need. Irú kí lórúkọ bọ̀dá Túnjí yẹn. Àwọn ló ń bọ̀ lọ́la.
àbí àwọn gbogbo lọ́kọ ìyàwó má jẹ́ kẹ́nìkan máa dẹ́rù bẹ̀ pé ó máa jẹ́ kí ni ìwọ gan kò sẹ́ni kankan tí ìwọ gbogbo déètì irú ìyẹn òun gbéṣẹ́ ní ajá sọ́run òun pàdé I'm going to celebrate ní kí ni ó nídìí irú wọn jàre kó fẹ́ wọ dáńfóònù sílẹ̀ rù tó ń báyìí kò sí nǹkan kan mo ní kó fọkàn balẹ̀ tó bá dẹ̀ ti fẹ́ le jù níṣẹ́ la máa sọ fáwọn security pé ẹ jọ̀ọ́ o a máa fi fọ́tò wọn hàn wọ́n ni ẹ má jẹ́ kí bọ́dà ìwọ̀n fẹ́ wá balẹ̀ wá jẹ́ bọ́dà tún jí ló lọ́ọ̀la pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àti bọ́dà tún jí àwọn náà lọ́ọ̀la ṣàyè fún. Excuse me. What sort of nonsense is that? What do you want to say now? Gbogbo òṣìṣẹ́ bá mi dánwò yẹn ní orí sí because gbogbo báyìí mo kò tẹ̀ ṣe ni but now mi ò gbé ẹ̀ mo kò tẹ̀ ṣe. With due respect and honor. Don't respect me. I should not respect you. Yes. Iye olè èmi kò náà kàn ní lára mi ìwà òkè tó yẹ. Mo ní kẹ́ fi ní something better. Àgbẹ̀ kan tọ́wọ́ ló sẹ́yìn. Àgbẹ̀ better. Something. What is that? Excuse me. You don't want respect for. No. All that. All that down. Ṣe sùn. Bó ṣe wọlé yín ṣe. Ẹ wo ètò ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́rí. Ìbàdàn ti jẹ́ kúrú bọ́. Bàbá ẹ má ṣe bínú. Ẹni sùúrù. Ṣé ẹ̀yin ò sí mẹ́ta tó pé? Ìwọ tó sọ bọ́lá ṣe. Èméjì ẹ̀fọ́ tẹ̀ ṣe. Hey, business. Mo mọ̀ kọ́ tí mo ń sọ. Mo dàgbà tí mo ń ṣe. Mo mọ̀ tí mo send sí ní. I called you. I said I need 3 softwares. And just one advert. Magic. You see, that is where you are getting it wrong. Now, ọjà fún better. I want my money right here, right now. No, what I'm giving transfer the money to. What the money giving? All that I said, Bobo. No one, that's that. Oh, I don't know, no one, that's that. Ben. Enjoy. With my head and stature. It's your marketing in business. No. What more for me? Shift agent. What do my come on share with God? Leave to show up. Leave to show up. What down? That side and then at 12. Àti bàbá dàkúrí. Àti chairman so-called chairman fẹ́ tó tẹ̀. Báwo ni wọ́n? One down. Get out my way. Look at this thing. Orí àtọ̀ ọ̀la. Títí náà wọ́n ti dá sọ̀rọ̀ wọn kó ti sọ nìyẹn. Bọ́dà ẹ̀ ló ti tọmọ ní. Lẹ́nu sí ní. Ẹ̀yìn olórí wa ń dáàbò ní. Fún ìgbà díẹ̀. Ọmọ ìlànà ni. Ọlọ́run ló ń pariwo. Má pariwo. Ṣáwọn business ọ̀rọ̀ owó lélẹ̀ owó ni mò ń sọ̀rọ̀ báyìí owó owó fún yín ẹ̀ẹ́dẹ̀ fún mi lọ́jà. Ó lè tó understand the focus. Money ọ̀rọ̀ pé bóyá ìjàmbá ní kọ́sí business àti no business owó ni mò ń sọ. Wọ́n rẹ̀ lọ́wọ́ yín ni àfún lọ́wọ́ mo sọ fún yín ẹ̀fún mi lọ́jà not kí ni àpẹẹrẹ ọ̀rọ̀ ọ̀sán mẹ́. Yes. Mo ń rajà. Kí ló ń ṣe é? Bójá $1 is money. Hey, ọlọ́dún bàbí kí náà pé orúkọ ẹ̀. Wá. Ọjà tí mi wá ń ta. Ọjà yín wá ń ta. Ọjà wà ń ta. Bẹ́ẹ̀ ni mo ti dábàá fún yín. I need my money. Àbí kò ṣe honorable rẹ ni. Àní ẹ fi ilẹ̀. Ìwọ honorable. Ìwọ tí mo ní kí n wá sí ọ̀nà oúnjẹ hàn ẹ́. Ìwọ sọ báyẹn ṣe mi. Chairman, mo dẹ́n sọ yẹn story mi. Kí ni bá wá sí mi pé ọjà òṣìṣẹ́ send sí mi. Ọjà òṣìṣẹ́ mi send sí. Bẹ́ẹ̀ ni. Honorable ṣé díẹ̀ o sọ pé o ti gbá gúrú. Honorable ṣé o rí ọmọdé ẹ kò máa wò di ìyá ìlú máṣá bẹ́ẹ̀ ló sọ fún ẹ. Èmi ló bá sọ̀rọ̀ báyẹn o rò bó o ti mọ business yìí àbí o ti mọ business yìí. Ó ti yé mi I want my money ọjà yín wá ń ta. Owó tó bá ti wọnú àkáǹtì mi ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́ bẹ́ẹ̀ ni ìpà oríkùbá bá lákùbá bá ò lè rí kọ́kọ́ gbà lọ́wọ́ mi mọ́. Ọ̀rọ̀ ọ̀lẹ̀lẹ̀ àtẹ̀kọ́ nìyẹn. Ó ti wá da báyẹn kí obìnrin tàtọ̀ rìn kọ́kùnrin tàtọ̀ rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jọ. Mistake nìyẹn o
Bíṣọ̀bù tí máa ń pàràbà tó ń fa ìrókò ya bíi igi ńlá tèmi kọ́. Iṣẹ́ ìtìtọ́ yé wa ní o. Òjòjé wa ní. Òjòjé wa ní. Igi láàrin ó gbẹ èmi ọgbọ́n tèmi lọ́dọ̀ tèmi níbo igi láàrin ó gbẹ gbẹ́ńbo. Igi náà mi ò lè gbẹ. Níwọ̀ màá gbà ọ́ mi. Ọ̀dọ́ ni mo ti gbẹ ẹlẹ́yìn àbí? Èmi ti gbẹ ẹlẹ́yìn sí. Mo ti mọ bísíǹsì lójú tí ẹni yẹn. Iṣẹ́ ìyá àtijọ́ mọ̀ ń pa ẹ̀. Ó yẹ iṣẹ́ yẹn yé àbí? Àtòtìjọ́ yé wa ní. Wọ́n bẹ̀rẹ̀ tàtọ̀rìn. Kọ́kùnrin tàtọ̀rìn àmàmẹ́tọ́ máa ń Ọ̀tàfà sókè ìdóborí. I want your money, yes. Bọ́ọ̀bà yẹ òrí ọ̀ sọ̀rọ̀ kí ló fi wá ṣe bó bá lówó rẹ̀ kí ló ní tó fi wá ṣe. Jẹ́ kó lọ, jẹ́ kó lọ. Ṣìkà kó máa rántí. Má ṣe sílẹ̀ là bọ̀ wá bá o. Ẹ jẹ́ ká tẹ̀lé ìjẹ́jẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ìgbà o. Torí pẹ̀lẹ́ la fi ń pamúkúrú pẹ̀lẹ́. Ohun àbá ṣe sílẹ̀ láyé. Ẹ fún mi ní just 5 minutes. Ṣóun làbọ̀ wá bá o. Tọ́pẹ́ Májẹ̀kúdùnmi kẹ́ẹ̀fì gbọ́gbọ́n. Sáré mọ́ èpè gbogbo ẹ̀ náà mi dé àti bọ́tà àti gbogbo ẹ̀ ló ń gbé papọ̀ mọ́ra wọn. Ó ní kẹwàá wo. Ẹ láfẹ́ lọ pílì orin ni. Pápá lọ́bọ̀ yìí, bẹ́ẹ̀ tí ajá bùjẹ yìí. Yóò lọ gbòòrò sí ni bàbá. Wọ́n máa lè ní ẹ̀rù. Ode tí mo náà ń lọ yìí, ọmọ yẹn tí mo gbà ń bẹ́ ode 50 million naira. Pẹ̀lú àwọn èèyàn jàkànjà tó tọ́kọ́ ń bọ̀ lóde, ó wọlé tẹ̀lé mi. Torí ẹ̀ bá sọ fún àjọ ọ̀pọ̀. 5 minutes kò lọ change kó bá rí. But tí o bá kọjá 5 minutes, ká má pàdé mi. Just 2 minutes. Ẹ lè mọ̀ pé mi náà bí eyín ẹ̀ ní bílẹ̀ méjì bàbá. Ó pẹ́ báyìí bá mi lóde. Just 2 minutes. Mo ti ń bọ̀, mo ti fẹ́. Start mi nínú. Start mi nínú. Ẹ gbà mí. Start mi nínú. Ayé mi o. Yose is on fire. Yose is on fire. Yes, stand up. Yes, stand up. Okay, I'm coming. Wow. Yose on fire. Fire. Come. Happy birthday to you. 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 Happy birthday, happy birthday, happy birthday to you. You. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Ẹ má kánjú, ìkánjú ò dáa.
Tumi nínú. I train to kill. Tafa sókè yìí dòdòrí. Bọ́ọ̀bà yẹ òrí ọ́ tọ̀run wò ọ́. Ṣìkàṣìkà kó máa rántí. Wá ṣe sílẹ̀ là bọ̀ wá bá o. Ẹ jẹ́ ká tẹ̀lé yìí jẹ́jẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ìgbà o. Torí pẹ̀lẹ́ la fi ń pa múkúrú pẹ̀lẹ́. Ohun àbá ṣe sílẹ̀ láyé. Ṣóhun la bọ̀ wá bá o. Tọ́pẹ́ Májẹ̀kíní kẹfì yìí kọ́gbọ́n. Ó ní kẹwàá wo ìgbẹ̀yìn àṣebí. Èmi àwòkọ́ mò kéde mi o. Ṣoore ṣoore kó máa ṣe lọ. Wọ́n sọ pé wọ́n ní 5pm tó wà ní charge case Chief Adelabi. Yes, mo wà ní charge case. So, àti wọ́n sọ fún mi náà ní wọ́n ní kí n so that èmi àti náà lè sọ àwọn lè jọ ṣiṣẹ́ nípa. No problem. Tó ẹ́ kọ́ náà lọ́wọ́ handle case lọ́wọ́ tí wọ́n ní pé kí n wá assist everything wọ́n ṣe. Bó ṣe wá dé pé mo wà ní charge case mi tó ní pé bóyá kò wá assist no problem. Àjọ máa ń ṣiṣẹ́ papọ̀ náà. All right, àtúntí ní kò sí problem mo máa jọ ṣe náà. Nǹkan tó kàn máa ṣe fún mi ni pé mo máa jẹ́ kí n rí case file yẹn so that mo máa lè go through ẹ̀. Mo máa mọ ibi tó ti bá ṣẹ́ dé. Èmi náà lè mọ àwọn nǹkan tí mo máa mú láti add to it. Ṣé you understand it? Anyway, kì í ṣe problem. Ó ṣe mọ̀ pé weekend náà wẹ̀ tó bá di Monday. Màá gbé fún kí wọ́n náà go through ẹ̀ so that a lè jọ ṣiṣẹ́ lé lórí. All right. Ó ṣe. Jòkójọ, máa bá mi bí báyìí mi wà níṣẹ́ lálejò tó wà kọ́ máa lọ bẹ́ẹ̀. Ó dà kí wọ́n lo fẹ́ fún mi. Kí ló máa mú? Anything. Mama! Tafa sókè yìí dògórí. Bọ́ọ̀bà yẹ òrí ọ́ tọ̀run wò ọ́. Ṣìkàṣìkà kó máa rántí. Wọ́n ti ẹ̀yìn ọjọ́ wá o. Mo ò rí tí mi nínú mọ́ o. Má ṣe sílẹ̀ là bọ̀ wá bá o. Ẹ jẹ́ ká tẹ̀lé yìí jẹ́jẹ́. Kí Ọlọ́run lè fún wa ní iṣẹ́ yẹn ṣe láti jẹ́ kó wá bá àwọn ọ̀dà tó ṣiṣẹ́ ìjọ ìfọkànbalẹ̀. My dear, ìgbà tí ń bọ̀ láti school, ṣo notice bóyá àwọn kankan tẹ̀lé ń bọ̀ láti school? Ohun àbá ṣe sílẹ̀ láyé. Ṣóhun la bọ̀ wá bá o. But ìbọn tí wọ́n yìn fún ọ̀rẹ́ yẹn, ṣé láti inú ilé ìbọn yẹn ti wá àbí láti ta? Ó ní kẹwàá wo ìgbẹ̀yìn àṣebí. Kò sẹ́ni tó lè sọ àtúntò tí ìbọn yẹn ti wá. Àjọ wa náà. Èmi àwòkọ́ mò kéde mi o. Ẹ ṣe, my dear, ìwọ náà ò ṣe Ṣoore kó máa ṣe lọ. A ṣètún máa ní láti tún máa pè é nítorí wípé tí àbá tí rí àwọn ọ̀daràn tó ṣiṣẹ́ yìí tó wà ò bá ti tẹ̀ wọ́n ìwọ náà ò tí lè fún ìgbà yìí so anytime tá a bá sọ pé kí mọ́mí bá wa pè é kí wọ́n náà lè dá wa lóhùn ṣe ti bọ́. Ọlọ́run á fún yín ṣe o gbogbo ibikíbi tó bá wà Ọlọ́run á fi lé yín lọ́wọ́ báyìí ẹ rí mú mọ́mí ìṣẹ́rí ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ má sùn ṣe ti gbọ́ mà. Ẹ má kánjú ìkánjú ò dáa. Ẹ má kánjú ọlá láyé yìí o. Àfipáwọ́wọ́ ẹ má dá.
ṣé bí Yorùbá lè sọ lẹ́nu Yorùbá lè mí náà ní ilé pa tèmi nínú ìyàwó àfẹ́sọ́nà mi ni mo nífẹ̀ẹ́ ní ilé pa. Ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé nínú kò jẹ́wọ́ o làwọn ọlọ́pàá fi lè ràn ẹ́ lọ́wọ́. Ọ́físà mi ilé pa ọkọ̀ tí mi ṣe mọ́ra mi ìyàwó àfẹ́sọ́nà mi ni tèmi nínú mi ilé pa. ṣé o mọ̀ pé àjẹ́ tí ó pọ̀ mọ́ àkìlẹ́jẹ̀ lẹ́nu kó dàtà ní Túnjí. Ó ní kẹwàá wo ìgbẹ̀yìn àṣebí. Èmi àwọ̀ mọ̀gẹ́tẹ̀. Ṣé bí nǹkan tẹ́ ń try láti sọ fún mi pé Jonathan àti Túnjí àwọn méjèèjì ni wọ́n fẹ́ tù mí nínú tó kù? Èmi ò mọ̀ mi ò tiẹ̀ mọ̀ anybody tó ń jẹ́ Jonathan àti Túnjí. Ẹ wá ẹ má ti lọ àǹtí ní ìfẹ́ kẹ́ bẹ̀rù rárá ṣe rí investigation làwa ń ṣe o a dẹ̀ fẹ́ kẹ́ help wa ṣe ti gbọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí kò sí òbí tó máa bí ọmọ tó tó bẹ́yìn tọmọ yẹn máa kú ọmọ wa dákẹ́ mo fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ ni ṣe ti gbọ́ ṣe. Nǹkan tí èmi mọ̀ lórí ọ̀rọ̀ yẹn òun pé Jonathan autist everybody dẹ̀ bẹ̀rẹ̀ ní school àti ẹ̀ tó bẹ̀ láti pa fún mi fèlè lọ́dọ̀ but Túnjí mi tẹ̀ mẹ́nu yẹn mi ò mọ̀ ní ti nípa ìṣẹ̀lẹ̀ àwọn méjèèjì yẹn ọ̀rẹ́ ni wọ́n. Gbogbo alágbára yé. Nǹkan tí mo mọ̀ ní ti sọ ṣe thank you so much wọ́n appreciate Jonathan cultist all right. This is the end point. The ability to bear praise. Túnjí lórúkọ mi. Undercover ni mi. SSS to be precise. Sùúrù màlérè o. Ṣé ẹ mọ ẹni tó ń jẹ́ Jonathan? Jonathan. Yes. Mi ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Ẹ ṣúọ̀ pé ẹ mọ ẹni kankan tó ń jẹ́ Jonathan? Not at all. Okay. Báwo ni tùmí nínú ṣe jẹ́ sí mi? Ìyàwó àfẹ́sọ́nà mi ni tìmí nínú. Mo dẹ̀ nífẹ̀ẹ́ gidi gan ni. The last time tí mo lọ sọ́dọ̀ ẹ̀, mo ní kí n fún ní surprise birthday visit ni. Àmọ́ nǹkan kan tí mo observe ni wípé ní àárọ̀ ọjọ́ yẹn gangan bọ̀bọ́ kan náà wá síbẹ̀. Bọ̀bọ́ kan náà wá síbẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Exactly. Ṣé ó bá yín lọ́dọ̀ tùmí nínú ni àbẹ́yìn lè bá ní ọ̀dọ̀ tùmí nínú? No, ó bá mi bẹ̀. Then ìgbà tẹ́yìn kúrò lọ́dọ̀ tùmí nínú lọ́jọ́ yẹn ṣé ó sọ fún yín bóyá òun lọ síbì kan bóyá garden kan ló ń lọ or eatery or restaurant kan ló dágbére fún yín kó máa wà lọ́jọ́ yẹn? No, kò bá mi sọ kankan. Sórí the moment tí bọ́bọ́ yẹn dé báyìí a ní àǹfààní àti sọ kankan rárá, so I left immediately. Ǹjẹ́ mọ̀ pé tùmí nínú fẹ́ ẹnì kejì? Àṣegbé kan ò sí láyé. Máyọ̀wá lórúkọ mi, DSS ni mí. Ìjẹ́ mi tó ń jẹ́ tùmí nínú Adéládé. Jẹ́. Okay. Ìjẹ́ gbọ́ kó ti kú. Before the day tó kú yẹn, ṣé òun àti anybody wọ́n jọ ní argument àbí misunderstanding?
Tani o. Ẹjọ́ ń bẹ. Ṣé Túnmí? I'm in class. Yes, yes, sir. Okay. Hey, guys, ṣé mo lè bá yín sọ̀rọ̀? Ìjẹ́ ẹ̀mẹ́ tó ń jẹ́ Túnmí nínú Adélábí. Hospital yẹn ni. Ìjẹ́ ẹgbọ́ kúkú. Ikú ẹ̀ ló ń tẹ́ gbogbo sí. Because ọjọ́ ìrìn tẹ́lẹ̀ bí ọjọ́ ìrìn mo dẹ̀ mú suspect àwọn two guys ní ọjọ́ tá à ń ṣe surprise. Suspect àwọn two guys kan. Àwọn òwe. Mo mọ orúkọ wọn. Okay. Kí lórúkọ wọn? Ẹnìkan jẹ́ Sunji. Then the second person jẹ́ Jonathan Bess. Head point. This is the head point. The ability to mi ò understand. Àwọn tó wà ní custody wa àsìbí wọn làwọn ò mọ anything nípa ipò ọmọ chief wọn sọ. Ṣé àwọn wá sọ wípé chief pa ọmọ ẹ̀? Because àti ṣe àti ìbílẹ̀ kí la tún fẹ́ ṣe? Ẹ máa sọ bẹ́ẹ̀, kò sẹ́ni tí ò lè para wọn. Ayé tó jẹ́ pé àwa yìí tó jẹ́ pé ìyá ń pa ọmọ ń pa ìyá, bàbá ń pa ọmọ ń pa bàbá, ọ̀rẹ́ gan ń para wọn, kò sẹ́ni tí ò lè para wọn. Chief get tó bá lọ ń dúró pé bóyá chief kan ló pa á jẹ́ pé òun ro èrò ara tiẹ̀ o ṣe professionally. Alright, kọ́kọ́ tiẹ̀ wá sí mi lọ́kàn right now. Head point, this is the head point, this is the head point. Surulere o. Mami, ẹ tẹ kọ́kọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá yín náà pé ẹ fojú sunkún ọmọ. Mo dúpẹ́ Ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Mami, tẹ bá rí fighter accident tó ṣẹlẹ̀ nígbà tí mò ń bọ̀ lọ́nà. Mọ́tò yẹn ó yí bíríbíríbírí, ó tọ́ǹbù wọnú gbòòní. Gbogbo àwọn tó wà nínú mọ́tò yẹn pátápátá ló kú, including driver. Èmi nìkan lórí yọ. Mo dúpẹ́. Mi ì mọ̀ bí mo ti ṣe jáde gan tí mo fi já náà tí mo fi bọ́ sí títì tí mo fi bọ́ wálé. Ẹ̀rù gan bà mí, kò dẹ̀ sí nǹkan tó ṣe mí. Ẹlẹ́dàá mi, mo dúpẹ́. Ọlọ́run mi, mo dúpẹ́ o. Ọlọ́run ó ṣe tó jẹ́ kó rí mi ó gbàbọ̀dé. Mo dúpẹ́. Ṣé bí ẹnìkan ló pè mí? Ẹni yẹn ló pè mí ló sọ pé àní mútọ̀ tí Tòmí nínú wọ̀ o. Ó dàbí ẹni pé mútọ̀ yẹn ní accident. Mo ní accident báwo? Kí n sáré wọlé kémi náà ṣe nǹkan kí n tètè mọ sábọ̀. Lóde yẹn. Lágbára Ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ. Ẹ máa jẹ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Gbogbo wàhálà tẹ́ ti ṣe ẹlòmíì ò ní jẹ. Máa tọ́jú yín. But màámi, mo fẹ́ ṣe àdéhùn kan fún yín. Tí ẹlẹ́mi ò bá gbà, máa tọ́jú yín tó sálẹ̀. Because ìyàwó dáadáa rẹ̀ jẹ́ lọ́dẹ bàbá mi. Tòmí nínú ẹlẹ́mi ò tiẹ̀ ní ìgbà. Ẹlẹ́mi ò ní ìgbà ò ní kú. Wo èmi náà wá ṣe ìyá fún ẹ pẹ́pẹ́pẹ́pẹ́. Ìwọ náà ó ṣọmọ fún mi. Ìyàwó bá mi. Àmì ìyá Tòmí. Ẹ dákun kílẹ̀ sí. Wo mo ti dá náà. Kílẹ̀ sí. Ilé ayé yìí ló àṣegbé kan ò sí láyé. Àṣepamọ́ ló wà. Gbogbo alágbára yé. Ẹ lọ rèé ṣe mẹ́dọ̀ o. Ó wá dàbí ẹni pé Tòmí nínú travel. The ability to bear pains, problems, difficulties. Sùúrù màlẹ́ o. Èmi mọ̀ pé à ń
àròkàn ló máa ń fa ikú àsundà. Àkọlé kan ló jẹ́ kó máa rò wípé bóyá tù mí nínú bóyá àmọ́ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Ọlọ́run nìkan ló kù tó lè tù wá nínú. Ẹ máa pé n tó ṣe wá ẹ̀kọ́ dùn wá kó náà ọbẹ̀ náà pé kó ṣiṣẹ́ lórí ọmọ kó má jèrè ọmọ. Kíkà sí ẹni náà kò ní jèrè ọmọ. Lẹ́sìn ni mo máa tún nínú mo fẹ́ kó mọ kẹ́lẹ́ kan dájú. One, ilé aládùúrà nílé wa. Number two, a lè fi jára wa. Ẹ jẹ́ ká fi jà fọlọ́run jà. Wọ́n sọ pé kò bọ̀ wá ní. Ṣùgbọ́n tá a bá sọkún láti èlò for the next 5 years, ìdá tó ń sọ padà wá. Ṣé báwo ni ṣe wọ́n pélé lórí rẹ̀ ló ń bẹ̀rẹ̀? Ìyàtọ̀ sáà wọ́n tó kọ́ kò ní jèrè ọmọ. Kò ní jèrè ọmọ. Ẹ má kánjú, ìkánjú ò dáa. Ẹ má kánjú ọlá láyé yìí o. Àfipáwówó èbàdà òkankan Tọ́pẹ́ Májẹ̀ lóní kẹfẹ́ yìí kọ́gbọ́n. Alágbára yé ẹ lọ ṣọ́ra o. Alágbára yé ẹ lọ ṣe bẹ̀dọ̀. Yes, ọmọ kankan ni. Ṣé chief oníyàwó lè? Chief oníyàwó ṣùgbọ́n mo kọ́ sàn báyìí tí ìyàwó chief láti lọ supermarket ló máa ń wá ọgbọ́n táwọn méjì lẹ́jọ́ dá sí ìyàwó chief àti ọ̀nà fi style wáyé. Mo dá mi lójú that is the idea. Nǹkan tẹ́mi wò ni pé ṣé kò ń ṣe lédi ló pàtó mi nínú ọjà? Ṣọ̀npá àṣewà under investigation but jẹ́ ká ṣe máa bá lọ. Ó dá mi lójú pé ẹnikẹ́ni tó bá ṣe àbí òfin máa bá. Tó bá jẹ́ máa yí ló pa àtúnmí nínú àbí gẹ́ẹ̀ èyíkéyìí náà àwọn méjì tó bá wù kó pa bó fi ń dá wọn lójú pé ẹlẹ́ṣẹ̀ wọn ò ní lọ láì jìyà. Torí màá make sure pé wọ́n rí jẹ́ òfin. This is the end point. This is the end point. Surulere o. Ẹ̀yin lẹ dún. Ìyá yín ni mo ti ń gbọ́ àwọn ariwo tí mo gbọ́. Orí yín ti kú lọ́rùn yín. Sásìkò ẹkún yín wá rè. Àsìkò ẹkún yín kọ́ lò ní. Lẹ́yìn tó sì jẹ́ pé egun sì fi lára yín bẹ́ẹ̀ sì rí sẹ́ẹ̀dì ní ìṣe bí mo ti ń wò kọ̀ọ̀kan yìí. Ó yẹ tí mọ̀kẹ́ ẹ lọ mọ̀ ní ìsìn. 100 ọdún lẹ́ẹ̀ fi ṣiṣẹ́ sí Adélábí. Lẹ́yìn ó lọ rè mọ́ ṣiṣẹ́. Adélábí ó máa náwó. Àbórí yín burú ni ẹ wá tí ìdè láàjì ọ̀nà lẹ́wà ń ké lẹ́wà ń sunkún. Ẹdún náà kí ló ní náà? Ọ̀làwọ̀ ń jímọ̀ ẹ wò ó ọ̀rọ̀ yìí ti yé mi ẹ ti ń ronú ọ̀làlẹ̀ èyí ò lọ́kùn yín fi wá peléke ẹ wá ẹ̀sùn dáadáa ẹ mọ̀ sún ilé ẹlẹ́kùn wọn ti máa sún ẹ mọ̀ sunkún lára orò Adélábí tó wò ló fi mọ̀ pọ̀ sí ilẹ̀kùn wa ẹ̀ ń lọ ọjà lọ́la orí yín burú kí a nígbà máa lọ rèé kọ́ àwọn mi wá tí mo kó wọn wá báyìí sí ara yín ó nà ẹsẹ̀ sùúrù.
àṣegbé kan ò sí láyé. Àṣepamọ́ ló wà. Wọ́n ti máa ń rún ẹgbẹ́ ìṣẹ̀lú bẹ́ẹ̀ lọ́wọ́ òun bẹ̀. Ọ̀sán méjì lákùjá. Òun ṣe kéèyàn kan lójú ọpọ́n. Àti bá bùsọ̀ fún olúkòso la. Alábàbí Adékọ́tà ṣẹ́gun. Níjọ́ tí lọ láàrin oṣù. Tí lọ nínú ọgbọ́n àtàwọn ọmọ aráyé. Wọ́n ní kó kára nílẹ̀ ẹ̀wọ̀n ní kó wá ṣe. Yàtá ní gbẹ̀rí mi. Tó! Èmi ọ̀pẹ́ nìdí àlàdó. Akọ ní gbẹ̀rí rẹ̀. Tó! Èmi ọ̀pẹ́ nìdí àlàdó. Ọmọ ní gbẹ̀rí rẹ̀. Tó! Èmi ọ̀pẹ́ nìdí àlàdó. Sàǹsà méjì wọ́n kí àwọn jẹ́jẹ́jẹ́. Adé àpò ẹgbẹ́ ayé. Àbùkù jọ̀rú. Bọ̀rọ̀ kìíní àrùn òní jẹ́kíta yóò tẹ́. Bọ̀rọ̀ kìíní àrùn ò. Ẹ sọ̀ kalẹ̀. Táyé ń tẹ́ lọ. Ẹ lọ rí jókòó bẹ́ẹ̀ o. Èmi ni. Èmi ságiri kangiri ọ̀làgiri kàkàkàkàkàkà fẹ́nu kàyẹ̀ sọ̀lẹ̀ ká. Ẹ̀yin onílé náà o. Èmi ò ṣe é mú. Ọmọ eke bá gbaná mú aké ni o. Ṣé mú gbàgbàlagbà bá gbaná mú aké. Ìpé ìpéjọ àwọn àgbàlagbà ké ìtọ́jọ́ tó ìpérí péjọ àwọn àlùjọ ní ìpá àlà oṣù. Orí tí ti gbà bọ̀dẹ̀ lẹ́rí wo. Ẹ̀rí. Gbogbo àwọn olójú kòkòrò ayé. Aláìní tẹ́lọ́rùn. Ẹ̀yin àdáni ìkàjọ pọ́n. Tí nǹkan kékeré yìí tó yín. Ẹ̀yin sisi ọ̀kadà. Ó kéré ó pọ̀ ẹ́ pa ẹgbẹ̀rún mẹ́ta mẹ́rin lójúmọ́. Wọ́n wá pè yín pé kẹ́ wá lọ rèé ṣiṣẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá lójúmọ́. Ẹ sáré bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ò mọ̀ pé ìtọ́jú olówó orí kan tó máa ná. Ẹ̀yin wá bẹ́ẹ̀ lọ ti bẹ́ takú yín. Ẹ wò ó orí yín ti gbà bọ̀dẹ̀. Gbogbo alẹ́ ọjọ́ jímọ̀ lẹ́mọ̀ bá Adélábí lẹ́mọ̀ bá nájà ajé. Ẹ̀yin ò lọ rèé mọ̀ ṣiṣẹ́. Adélábí ò mọ̀ náwó ọ parí. Tọ́pẹ́ Májẹ̀kíní kẹfẹ́ yìí kọ́gbọ́n. Ó ní kẹwàá wo ìgbẹ̀yìn àṣebí. Èmi àwòkọ́ mò ń ké tèmi o. Ṣoore kó máa ṣe lọ. Àtọrẹ àtìkà kò séyìí tó gbé o. Ngbà. Bàbá 200 lówó mi jàre. Láti junction bẹ̀rẹ̀ sí bíbá ẹ̀ ń lọ fún mi lọ́dẹ̀ náírà. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń gbé ni? Òkè báyìí lọ yóò gbé mi lọ. Ẹ dúró ní ìpẹ̀sẹ̀ mẹ́rin yòókù. Ẹ̀yin lẹ sọ pé kí n dúró bíbá yẹn ní junction báyìí táwa ń gbé 200 náírà ní mi ò gbà yẹn sá. Ṣé mo ṣẹ̀ ń gbé ni? 200 náírà lówó mi. Èmi ò ní ju tí wọ́n fún ẹ lọ. Gbogbo tó bá fẹ́ dá. Bàbá ẹ má lọ wá o. Tẹ bá wá èmi lẹ máa bá o. Bàbá ẹ fi yọlẹ̀ jàre ẹ fi yọlẹ̀. Ìwọ ni kẹ́ máa gbé tá bá sì sọ tá a sọ lọ́bọ̀ ní ìsìn ẹ máa sọ pé ẹ̀yin kan olóye. Ẹ wá ẹ má jẹ́ kí ni kémi ò fi yọlẹ̀. Ẹ má jẹ́ kí n wọ́n jàre àpò kan lówó mi. Ìwọ ni kíní gan. Ẹ má lọ bá mi máa pàfọ́ọ̀mù síìtì kan tí ò sí bẹ̀ yẹn o. Ó lù mí, ṣé o fẹ́ lù mí? Ó lù mí. Kí ló ṣẹlẹ̀ ní sùúrù? Ó lù mí. N bọ́ ni kí n mọ̀ wá. Kémi ọmọ wà àdúgbò yìí àbí kí n mọ̀ wá bò. Bàbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé bọ́ ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ nìyẹn? Ṣé wo ní common sense ni? Sà, nígbà tí mo gbé láti junction bẹ́ẹ̀ yẹn. Every junction dẹ̀ lélẹ̀ 200 naira gbogbo alámọ̀ pé 200 naira ní epo tí wọ́n ti cost náà. So ẹ wá lọ fún mi ní márùn owó kí nìyẹn. Ṣé èmi ni mo tú ẹ pè mí mọ́ fọ́ ẹbù fọ́pọ̀ ni? Nígbà tí bàbá bá tiẹ̀ fún ẹ ní 100 naira, ṣé bó ṣe yẹ kó máa bá àgbàlagbà sọ̀rọ̀ nìyẹn? Ewúrẹ́ ilé ọmọ. Ṣé o mẹni tó ń bẹ sọ̀rọ̀ ṣá? Mi ò tiẹ̀ fẹ́ mẹni tó ń bá mi sọ̀rọ̀ 200 naira mi nìkan bí mi mú. Ìyẹn ò kí mi o. Orí báyìí gbogbo tó bá fẹ́ dà máa dà o. Bàbá ẹ filẹ̀ ẹ jẹ́ kí n fún lówó ẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Má fún kó fún ìní ó dùn mí kó fún tó fẹ́ fún ìní ó dùn mí o yóò dùn mí gan. Dádì ẹ má jẹ́ kó dùn yín sà ẹ má jẹ́ kó dùn yín. Mi ò ní change o mo ẹsẹ̀ jáde ni. Tí wàá lé bàbá ńlá fóònù máa wù bẹ́ẹ̀. Àbí wèrè ọmọ yìí wàlẹ̀ wàlẹ̀. Ẹ má lọ wèrè lówó káwó kè. Ẹ má lọ ọmọ àlè bápá bí apá kọ̀ọ̀kan. Ó dáa sà ẹ ṣe gan ni o ẹ má fún wàjọ wọn o. Ẹ wá èmi ni kọ́mọ́ fi wàjọ. Ọmọ yìí ọmọ mi o. Ìwọ o ti dà bó ṣe ń lọ yìí mo lè ní ó fèsì àṣejì rẹ kọ bẹ́ẹ̀ sọnù ọ̀kadà wọn bá lórí bíríìjì ẹ tó gbọ̀kadà yóò tún larí má pátá mo sì lè ní ó gbòògùn pálọ̀kọ̀lọ̀ kú bẹ́ẹ̀. Ẹ má bínú bàbá ọmọdé làwọn eléyìí ẹ má bínú sá. ọ̀kadà jàre o ṣé mo dúpẹ́ o o ṣe ojú òní tí ọ èmi mo sì ní ìwọ̀n bọ́lẹ̀ ní torí bí wọ́n máa gbé mi débẹ̀ àwọn mékèké máa gbá bọ́ọ̀lù mẹ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa dá ọmọ lẹ́sẹ̀
a sì wí wọ́n mọ́ sáré wọn gbọ́ kó sì já mi ní kí n fẹsẹ̀ mi bọ́ sádùúgbò mi ló mú mi bú. Ó ṣe mo dúpẹ́ lọ́rẹ. Kí ni tí wọ́n wá ṣe ládùúgbò yìí torí wọn ò rojú ládùúgbò yìí. Bẹ́ẹ̀ ni sà, mo wá ṣe àwọn ìwádìí kan ní eré àbíbá yẹn. Ọ̀dà ò ṣe mo dúpẹ́ àmọ́ rí ọba ò ṣe o. Àmọ́ bọ́ọ̀ bá ní pé alákọ̀wé nìwọ torí aṣọ ńlá kọ́ léèyàn ńlá èmi náà sì lóore tí mo lè ṣe o. Head boy, this is the head boy, this is the head boy. Iṣẹ́ ńlá ni iṣẹ́ ìwádìí tó ń ṣe yìí. Iṣẹ́ àwọn alágbára ńlá ni béèyàn bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lé kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dán wò. Pàápàá ó yẹ kó o ti kú. Ó yẹ kó o ti kú dànù bí èlùbọ́. Àmọ́ ọpẹ́lọpẹ́ ọmọbìnrin kan tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ ìwádìí ń ló sì jìbù ọ ọba ti kú. Bẹ́ẹ̀ ni torí pé èmèrè pọ́nbélé lọ́mọ. Ṣé pé èmèrè ni ẹbọ ni? Èmèrè ni. Àmọ́ kì í ṣe èmèrè dúdú o. Èmèrè aláṣọ ni. Èmèrè tí máa ń ṣìjìbù yàn. Èmèrè tí máa ń gbanilẹ̀ ń jó ogún bá lè kókó. Bí bẹ́ẹ̀ kọ́ tí òyìn bá sóhun tó ṣìjìbù ó ti kú. Àmọ́ ìwọ náà èyí sọmọ burúkú bẹ́rù bá sì kọ òkè tó kọlẹ̀ ó níbi tán bàbá wa gbé sí. Àbíjọ́ kìíní àná ọmọ tó gbé lọ́kadà kò póhùn òtárì mi ṣubú. Àmọ́ wọ́n kọ́ lé ọgbọ́n tinú tẹ̀yìn. Wọ́n fomi ìmọ̀ wọ́n fi wé ọ́ ìmọ̀ sì yọ. Ọ̀fẹ́ ṣubú àwọn àgbàlagbà ìwọ náà ò ní ṣubú. Ìyà ò gbọ́dọ̀ jòrò lójú àjànà. Ìyà ò gbọ́dọ̀ jí ọ lójú mi. Gbogbo tèmi náà bá mọ ọyẹ ọrùn parun sẹ́bẹ̀ ni. Ṣọ́ ọmọ ọjà alẹ́. Bí wọ́n ti máa ń nájà alẹ́ tó jẹ́ pé alẹ́ ni wọ́n máa ń nájà bẹ̀. Ọ lọ rí ra fìtílà lójú mẹ́rìndínlógún kan wá. Tọ́ ọ bá gbìyànjú tọ́ ọ bá ra fìtílà lójú mẹ́rìndínlógún dọ́dọ̀ mi ní. Èmi náà ó ṣe bọ́n bàbá mi kì í ṣe n ó ṣe sínú fìtílà yìí. Gbogbo tán bàbá wa lò ń gbà wáṣẹ ó sì kù lọ́ọ̀ mi. Béèyàn bá lówó ọ̀tẹ́rù níwájú mi ìwọ̀n tó ló wá rí ìtàn náà ló mú. Bí n bá parí ẹ̀ tán sínkún lọ́fẹ̀ẹ́ mú wọn. Ìtànà kínní kan ni wọn mọ́mọ́ tọ́bọ́ Abíọ́dán lé ọ̀bọ ẹ̀wọ̀n lókun díẹ̀. Ọmọ fẹ́ wọn so gbogbo wọn tó ṣèwádìí ọmọ fẹ́ wọn sún wọn lọ́rùn bí ọ̀bọ báyìí ni. Kódà lẹ́nu iṣẹ́ rẹ̀ wọn ò tún gbé ọ̀gá tó tún jọ̀gá lámbẹ̀ mi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ. Ọjà alẹ́. Bàbá ẹni èmèrè ni ẹbọ ni. Bí wọ́n bá ti dọ́jà alẹ́ ra fìtílà wà bèbè kò dé mi láyò. Gbogbo látàní ilé ayé yìí ló mọ̀ rọra o. Àṣegbé kan ò sí láyé. Lódìbí rẹ̀ lódìbí ẹni tí ètò àṣepamọ́ ló wà. Gbogbo alágbára yé. Ẹ lọ rèé ṣe ẹ ṣeun ẹ ṣeun mo wá ń gbọ́rọ̀ yín dáadáa báyìí. Ó sì nínú gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọba kan ọba kú ọba kan ẹ jẹ́ o. Bẹ́ẹ̀ni. Àti gbífà jẹ́lẹ̀ o Ifá ti sọ̀rọ̀. Ifá ní káwọ́ ọmọ akin kó wá ṣojú akin. Adélábí ìwọ ní fámú o ìwọ lọ́dọ̀ bá lu ìwọ lọ́ba kàn. Ó sì nínú bẹ́ẹ̀ ni. Ọ̀dà àbúlóye ọba mi lẹ́kùn fún àmọ́ síbẹ̀síbẹ̀ bí a bá ti bẹ́ gínígí tí ó wé bẹ́ẹ̀ni bí oyè kan bá ti lọ lọ́mọ oyè míì tí ó bẹ́ẹ̀ni o. Àṣegbé kan ò sí láyé. Àṣepamọ́ ló wà. Gbogbo alágbára yé. Ẹ
This is the endpoint. The ability to get praise. Problem. Difficulty. Sùúrù mà lérè o. Sùúrù lérè o. Sùúrù lérè o. Sùúrù mà lérè o. Ètò ti tó. Káwa náà lè mọ̀ pé a máa ṣe ń bẹ̀rẹ̀. Ọ̀tá fà Ó ti múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká sí pé àjọba ni. Bọ́ba yẹ orí ọ, tọ̀run wò ó. Ṣìkàṣìkà kó máa rántí. Má ṣe sílẹ̀ là bọ̀ wá bá wò. Ẹ jẹ́ ká tẹ̀lé yìí jẹ́jẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ìgbà o. Torí pẹ̀lẹ́ la fi ń pamúkúrú pẹ̀lẹ́. Ohun àbá ṣe sílẹ̀ láyé. Ṣóun làbọ̀ wá bá o. Mo ní wọ́n bí mú ṣe pé mi ò mọ̀ fẹ́ kó kọ́ mi. Níṣẹ́ ni àwọn olóyè ààfin lọ́wọ́ ayọ̀dún sí wọn lọ́fẹ̀ẹ́ lọ. Bàtọ́ lè máa dé ìròyìn ayọ̀ ni wọ́n ń wá bá wa. Ìròyìn ayọ̀ wọ́n wà. Wọ́n ní èmi ló kàn tí máa jẹ ọba àgbẹ̀. Bó ṣe wá yẹn, àbúrò ẹ̀ láti ìwọ̀n Kádé House wọn àmì lọ́mọdé yìí. Ó dùn láti tó lọ. So one, mo pẹ̀lú òbí lọ́mọdé yìí lọ́dọ̀ àná. Lẹ́nu two, ó yẹ kó yẹ pé oore ló dé wá bá wa ẹ̀. Ó yẹ ká ṣùgbọ́n ẹ̀ ní Kádé gbà pé Ọlọ́run gbé oore sí ọ̀dọ̀ wa. Dá padà! Kí ni mo gbọ́ tó sọ yẹn? Dá padà! Ó ń ṣe ayọ̀ ti tèmi o. Ilé ọmọ àgbàdé làbí, ọmọ adédọ̀dọ̀ yìí, àkọ́bí. Ọmọ inú ilé ọlá ni mí. Ọmọ inú ọgbà kan òde gbọ́dọ̀ tún súyọ́. Ọmọ ọba ni mí, ọmọ èèyàn pàtàkì ni mí. Nígbà tí wọ́n lọ bá kàn mí tẹ́mi bá ní mi ò jẹ́, ó mọ̀ pé mo kó bá ìdílé wa nù. Ìdílé mi tí wọ́n bá gbé lọ. Láíláí ni ó wà ní òtàn rí pé mi mo jẹ́ kí ọba ó ṣì lọ́nu ilé tiwa. Máa jẹ́ o. Mi ò lẹ́kẹ̀ẹ́ mi lẹ́kọ̀ọ́ sí máa wọ́n kí ló tó wọ́n rántí báyìí lọ nígbà pé kó wọ́n gan lọ́kọ̀. Máa jẹ́ o. Wo nǹkan jẹ́ kí n sọ fún ẹ, sórí ọba tó ní kó wá jẹ yẹn, á bẹ́tà kó pe àwọn tí wọ́n ronú pé ọba ló kù nínú ayé ẹ pé kó wá jẹ, á bẹ́tà kó pè wọ́n padà and tell them you are not interested in it, okay? Hello? 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 This is the end point. This is the end point. Ọba lọ́la, kí ló dé gan-an? Kí ló ṣẹlẹ̀? Mo rí wípé ìrònú dorí àgbáyé kodò. Àtàná ni mo ti observe yìí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an? Àjọrò ní nǹkan tó wà nílẹ̀ yìí o. Wọ́n ní àjọrò òun ni wọ́n ń pè ní ìjírò. Kí ni nǹkan tó wà ńbẹ̀ gan-an? Ẹ sọ fún mi. Ṣé màmá tún mi nínú. Tí ìrònú bá dọ̀bálẹ̀ lọ́kàn ènìyàn, ìrẹ̀wẹ̀sì ọkàn ló máa ń kó bá ní. Ìrẹ̀wẹ̀sì ọkàn àṣà o. Báwo bá dẹ̀ ṣọ́ra dáadáa, o lè bà kíndìnrín ènìyàn jẹ́. Padà, I am fed up. Fed up? Yeah. Why? Fed up as how? Lórí ọ̀rọ̀ lọ́ba dé ni o. Lórí ọ̀rọ̀ lọ́ba dé ni. Padà, mi ò jọba mọ́. Ọba lọ́la. Ọba lọ́la. Àṣegbé kan ò sí láyé.
àṣepamọ́ ló wà gbogbo alágbára yé. Kí ló fa ìpèjáyà bẹ́ẹ̀ and gbogbo nǹkan tó ń sọ lórí fún mi understand it. Gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ lórí fún bó ṣe rí nìyẹn. I want to quit my job. You want to quit your job? But why? Why? Honestly, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ló yé náà tó bá mọ nǹkan tí ojú mi rí lóru mọ́jú mẹ́ni ó máa mọ̀ pé mo ní láti quit iṣẹ́ tí mo ń ṣe. Kí ló ṣẹlẹ̀? Okay, sọ fún mi kí ló ṣẹlẹ̀? Honestly, lójú oorun mi wọ́n nà mí títí tílẹ̀ fi mọ́lé ni. I'm very sure tó ń bá ti pa mí lójú oorun èmi kọ́ ló máa jókòó pẹ̀lú ẹ̀ ní bíbá ẹ̀ torí ò ní rí mi mọ́. Dúró Máyọ̀. Báwo ló ṣe sọ̀rọ̀ pé wọ́n pa ẹ́ bá lójú ayé pa ẹ́ lójú? No, stop now, stop. Ṣé òun ṣe rí ni? Ara ọ̀ ní ìfẹ́ ikú ẹ̀ náà. Báwo ni wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? No. Because nǹkan tèmi ń wò ni pé nínú kí n remain as DSS officer kí n jọ rẹ̀ àbí kí olódì mi kú kó má rí mi mọ́. Èwo ló fẹ́? Wait. Ṣé tó bá kú màá máa gbowó lọ́wọ́ ẹ̀? Bí mo ṣe ń rí ẹ tí mo ń dùn ni mo fẹ́. Bí èlé máa fẹ́ ikú fún ẹ but imagine nǹkan tí mo rí imagine like tó bá fiṣẹ́ sílẹ̀ kí ló fẹ́ máa ṣe? Bóyá o ti get nǹkan tí mo sọ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ resign náà tí n bá resign I will know the next step to take. Shall I insist my friend? Yes, I want to resign. But kí ló fẹ́ máa ṣe tó bá resign? Jẹ́ kí n resign náà tí n bá ti resign àdè máa mọ nǹkan mìíràn máa ṣe. Head point, this is the head point, this is the head. Pẹ̀lú àpẹẹrẹ tó lórí bóyá ló ní jáwọ́ ní iṣẹ́ ìwádìí tó ń ṣe. Bẹ́ẹ̀ ni. Bàbá, ṣé lóòótọ́ ni pé àwọn alágbára kan wà tó tún máa ń báyàn jà lójú àlá? Wọ́n gbẹ mọ̀nàká ẹ̀. Ẹni tí wọ́n bá lé lójú ayé tí wọn ò bá rí ojúra wọn ti lọ rèé dúró de. Àwọn kan ni oníbàtẹ́pẹ̀lẹ̀jà tí wọ́n lé mọ jábà tí wọ́n lé mọ jáko. Àwọn apá ìfúnniládé ẹ̀sìn wo sì gbòdìdí ewúrẹ́ ló èèyàn. Èèyàn ọmọọ̀sẹ̀ wọn ni òòṣà tí Ṣàngó lè nà eré ló lè sá. Tí n bá wá pé gbogbo iṣẹ́ ìwádìí tó ń ṣe yìí ọ̀gá rẹ̀ ní bẹ́ńdì ẹ̀gọ́. Ó máa le díẹ̀ o. Irọ́ o, má sì mí gbọ́ o. N ò kọ́gá rẹ̀ ní bẹ́ńdì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o. Àmọ́ mo fẹ́ fi yí ọ wípé kó o jáwọ́ kù ní iṣẹ́ ìwádìí tó ń ṣe. Bí ìbá wa ṣe pé ìṣẹ̀dá ìyá rẹ̀ bẹ lẹ́yìn ẹ̀ orí tiẹ̀ náà padà lẹ́yìn ẹ̀ ní táwọn wí kọ́ láàmú wí o. Ní tí ń sọṣẹ́ ò tó nǹkan jáwọ́ ń bẹ́ o kọ́ ọ mọ́ bá àjàṣẹ́ o. Kì í jáwọ́ ń bẹ́. Bẹ́ẹ̀ ni. Ọmọ ni ayé yìí ò lópin ẹni ọba tí kú láyé tiẹ̀ ti parẹ́ òòṣà tí Ṣàngó ò lè nà eré ló lè sá já mi ń bẹ̀ kọ́ wá nǹkan mi kọ́ máa ṣe o.
bọ́ ọba lọ́wọ́ wà fífín èdè kókó èyí ó tún lé yọ̀ọ̀kẹ́ ikú funfun èmi mo sọ bẹ́ẹ̀ ni. àṣegbé kan ò sí láyé. jẹ́ kí n bá sọ̀rọ̀ náà wo bí tó bá fi iṣẹ́ lẹ̀ sọ pé èmi tèmi mo èèyàn jù pé ìgbà mí ìgbà ló máa ń gbé mi. wọ́n wà níyọ̀ ní sùúrù this guy is not helping you sórí ìgboro rẹ̀ rìn àwa la hustle ń gbòòrò àwa la mọ bó ṣe rí ṣe imagine kan tí mo imagine okay look at it adébí you are not working last time tí mo ní ìdòwọ́ tí mo fẹ́ fi raṣọ ìwọ kọ́ mo wá bá ní so ká gbà pé o ṣiṣẹ́ ṣé o lè rówó yẹn fún mi o gbé mọ ọdún tó bá fi iṣẹ́ lẹ̀ iṣẹ́ wo ló fẹ́ máa ṣe. àlàyé wa gbàgbára lẹ́nà adẹ̀ ń sọ̀rọ̀ òdẹ̀ ń ṣe báyìí ṣó o fẹ́ na gbogbo wa ni. ṣó o fẹ́ pa ni èèyàn ń sọ fún ẹ pé iṣẹ́ tó ń ṣe ó lè jẹ̀mí òun lọ ṣó dìgbà tó bá tó kú síbẹ̀ ni ṣó níṣẹ́ mi tó fẹ́ ṣe ó wà ní street ó ń gbowó kan lọ́wọ́ ẹ̀ kíní kan kíní ṣó dìgbà tó bá tó kú ni. ẹ̀yin guys ẹ ní sùúrù now why tẹ́ ṣe wá ń ṣe báyìí bẹ́ẹ̀ ṣe wà help me at all. ọ̀gbẹ́ni jẹ́ kí n sọ àwọn kan fún ẹ bọ̀bọ̀ is selfish ni now. ṣé o gbọ́ statement tó ń sọ lẹ́nu ni pé tó ń bá fẹ́ raṣọ òun wá bá ẹ so torí pé ó fẹ́ raṣọ ń sìn ó wá ń bá ẹ òun ló ṣe gbọ́dọ̀ fi iṣẹ́ lé àbí. ṣé right ni ṣé o mọ bí ìlú ṣe rí. ìlú wo. níjọ́ wo ló ti jáde sórí iṣẹ́. ṣó dìgbà tó bá tó kú síbẹ̀ ni. my brother wait calm down you're getting it twisted. my brother tó bá fi iṣẹ́ sílẹ̀ báwo ló ṣe máa tọ́jú ara ẹ̀. ẹ̀yin guys ṣe rí ibi tá a wà ẹ mọ̀ pé ibi tá a ti ń ṣe fàájì la wà bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń pariwo tẹ̀ ṣe ń drag láàrin ara yín àwọn èèyàn máa gbọ́ nǹkan tí à ń fa bíbá ẹ ti understand ẹ jẹ́ ká lọ ṣe fàájì dán. calm down please sùúrù ṣé òbí my brother ìgboro rẹ̀ ìgbọ́ ìwọ ló ń bá jẹ́ ẹ̀jẹ̀ ìwọ ló ń bá kúkú kìlà sọ̀tọ̀ ọ̀rọ̀ òkè ṣé tí wàá ní tó lè fún mi lówó ni ṣé tí wàá ní tó lè fún mi ni ṣé mo ní ó lè fún mi lówó ni. This is the aircon. This is the aircon. Aircon. This is the aircon. This is the aircon. Mélòó lè tiẹ̀ kí ló fi ń gbọ́ sórí tí n bá fẹ́ yín gé òbí fún ẹ má jẹ o tí n bá fẹnu bá ẹ sọ̀rọ̀ ó bẹ́tà kó gbọ́ lọ fi iṣẹ́ ẹ sílẹ̀. wọn náà wò ó ń sìn ó fẹ́ fi iṣẹ́ lẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ pé kó o má fi iṣẹ́ lẹ̀ tó bá wá fi iṣẹ́ yẹn lẹ̀ ń sìn tẹ́mi ẹ bá bọ́ sí díẹ̀ ẹbí ta nìyẹn má gbọ́rọ̀ ẹnu bọ̀bọ̀ yìí o àtẹnu ni o nítorí aṣọ àti bàtà tó ń gbà lọ́wọ́ ẹ̀ ó ní gbogbo nǹkan tó ń sọ ẹ má fi iṣẹ́ sílẹ̀ tó bá fi iṣẹ́ sílẹ̀ kí ló fẹ́ máa jẹ́ torí nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ ni o ó kàn dẹ̀ dùn mí òun ló máa dùn jù tó bá kú ń sìn òun ló máa dùn jù òun ló máa jẹ̀yẹ́ ẹ̀ jù but ìwà ti lọ́ ń gbà ẹ̀ ṣá. guy mo ti gbọ́ alátiṣe mi máa mà ti ṣe ara. a máa ti ṣe ara ẹ mo kàn ní sọ fún ẹ náà ni ṣé o ti gbọ́. Dre má Dre mi. Let him go. So látọjọ́ tó ti bẹ̀rẹ̀ so ti hard for life. Take a look at it. Látọjọ́ tó ti rìn kí ni value ẹ̀ kí ló ti gain lára ẹ̀ rí. Look at it. Wo ọjọ́ tó rí ọmọ kan bẹ́ẹ̀ tó ló like ẹ̀. Ta ló bẹ̀rẹ̀ pé èmi kọ́ ló pè é. Torí ẹ̀ mo ṣe máa ń láìpẹ́ kó wà pẹ̀lú ẹ̀ to understand. Lórí ibi tá a wà ẹ́ kò fẹ́ mú nǹkan. Let him go. Ìkánjú ọ̀dà ẹ máa kọ́lá láyé yìí o. Àfipáwowó èbàdà nǹkankan tọ́pẹ́ máa jẹ́ lónìí kẹfẹ́ yìí kọ́gbọ́n. Alágbára yé ẹ lọ ṣọ́ra o. Alágbára yé ẹ lọ ṣe bẹ́ẹ̀. Mo jẹ máa wà friend. Ọlọ́sàn ẹ̀ ló ṣe yẹ jù kọjá. Joy. Èmi mo ṣe kọjá ẹ̀ láì pé something is wishing. Get it. Bóyá ká dúró dè tó bá ń bọ̀, a máa stop ẹ̀ láti bá sọ̀rọ̀. Àbí kí ló dé? Àṣegbé kan ò sí láyé. Adélábí jáde, òní
nísìnyí gbogbo ara yóò mọ nǹkan tá a sì tilẹ̀ fi jọ́ bọ́ọ̀dù ẹ bá sí dábí. owó wèrè. mi ò wọ́ wèrè. orí ẹ̀ dà. rárá. ó dẹ̀ ní ẹ̀kọ́ tí wọ́n pariwo nínú ilé mi tí àwọn mi bá wà ní nǹkan. inú ilé wo inú ilé wo inú ilé tó fi oògùn mi kọ́ àbí tó fogún ara rẹ kọ́ láyé má bá mi sọ bá mọ́. bẹ́ẹ̀ ni orí mi pé go where I'm not going anywhere mi ò lọ síbi kankan kí n bọ́ síta láyéláyé kò possible. mo fọ́n ní the next 2 minutes tí n bá gun òkè tí n bá padà ní tí n bá bẹ́ẹ̀ báyìí wàá rí gírẹ́tì kó wálé ayé o. òní ni ara yóò fún ọdún kan náà jọ ṣe sílé tíjọ́. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. ẹbí ò ní lọ síbi kankan kò sí tó fẹ́ ṣe òsì. Wumi, go out. I'm not going anywhere. pa mí tó bá fẹ́ pa mí kúkú pa mí kí gbogbo èèyàn mọ nǹkan tí a sì lè fi jọ́nà ká sì lè fi lè tún pa mí. ó pẹ́ pa mí tó bá fẹ́ pa mí. Chief ó ti over 3 months tá a ti wà nínú estate yín àti monitor yín àti gbogbo kan tó wà nílé yín so obìnrin kan wà nínú yín sir. Yes, I'm Inspector Mayowa. Inspector Mayowa. Detective Sesan. Yes, what can I do for you? I am in a hurry. Mo ń lọ síbi kan ni. Ẹ má bínú. Àwa náà ní láti stop yín. But ṣáàlì rí tó wà ní bùtù yín sir. Inú bùtù? Yes sir. Kí ló dé? Kò sí kankan ní bùtù yìí. Mi ò mọ̀ ní bùtù. This is uncalled for. This is uncalled for. No, at the first instance, as a police officer, I don't mean to embarrass you, so don't embarrass me too. Now, number one, I let you one estate for over 3 months and to surveillance. Then, ǹjẹ́ àwọn àtàjẹ́ landlord dá mọ̀ pé èèyàn ọlọ́pàá ń ṣe surveillance nínú estate wa?
Adélábí o látòní lọ o ti dolówó ayé owó rẹ yóò ju ti gbogbo olówó lọ Adélábí o ti ṣèyí o ti mú jẹ o ti ṣèyí o ti múra o ti ṣèyí o ti mú jẹ ìbà o ìbà tí wáyé ọjọ́ ojúkọ̀rọ̀ mọ́sẹ̀ bá ti wọ̀ oòrùn ìbọn orígun mẹ́rin òdì kíni ògùn yẹn kálẹ̀ ògùn tààrà sàṣà kálẹ̀ ẹsẹ̀ gìrìgìrì wọn gbòde kan kékeré ẹlẹ́yà kì í tẹnu tó sọ àgbàlagbà ẹlẹ́yà kì í jẹ̀gbín ajé òní gbójú kó bà léjì òkúta mo ti dòjìjì gbìgbìnì Adélábí o sọ pé mo dòjìjì gbìgbìnì ọmọ ají fi dẹ́mu mi ayé kẹ́kẹ́ ní jẹ́lá òjò ayé igi ní dáwọ́ lọ́gùn jọba tó bá lórí di ìmọ̀dò ìgbà ní nígbà kú ẹ̀kú ẹ̀fọ́ ló ta séréséré ẹ̀fọ́ wọgbó àjàgà jíjí ọlọ́pàá kan àtàlógún lọ rere lóní kí ibi ó ré lórí rẹ lónìí àràbà lóní kí ibi ó mọ̀ fẹ́ rù rẹ balẹ̀ ògùn sẹ́sẹ́ ilé o ògùn sẹ́sẹ́ oko ẹ̀ lásòdè kò ní jẹ́ kí ibi ó sẹ̀ lórí rẹ lónìí mọ̀dọ̀lówó ayé o sọ pé mọ̀dọ̀lówó ayé mọ̀dọ̀lówó ayé mọ̀dọ̀lówó ayé mọ̀dọ̀lówó ayé o mọ̀dọ̀lówó ayé dàrú ó ti pé fọkàn rẹ balẹ̀ wò ó ètùtù èyí nǹkan láti ká gbà o lẹ́yìn èyí tí mò ń ṣe yìí mo mara ó dọ̀pọ̀ inú lẹ́yìn èyí tí mò ń ṣe yìí ó wà á bóde lọ rèé wo ẹ̀wù rẹ ọrùn ó wà á bóde lọ. bó bá ti lè bá ọ dénú ilé báyìí
jẹ. Èmi ò mọ̀ pa kùtù nínú rárá o. Ẹ máa ń nà mí, mo mọ̀ jẹ. Bàbá olóyè, afẹ́fẹ́ ti fẹ́ o. Yeah, engineer. Sir. Mo sure pé wọ́n jíṣẹ́ fún ẹ lánàá pé mo wá sí site. Mo ní kí wọ́n á fún ẹ ní balance 6 million ni. Àbí iye tó pé tó kù náà kọ́ ni. Ẹ máa bá wa fi $500,000 kún. Why? Bẹ́ẹ̀ni sàkíṣẹ́ yín náà lè perfect ni. No, arrangement was ntajo agree ni 6 million. Ẹ bá wa fi $500,000 kún, sir. 6.5. Yes, sir. That's not a big deal because mo mọ quality iṣẹ́ tó máa ń ṣe, and we do that. That notwithstanding, wọ́n ṣe kíní. Daddy! That's my baby! Daddy! My darling! How are you? I'm fine. How sọ fún mi pọ̀ ń bọ̀ But Daddy, are you not happy to see me? Yeah, I'm happy. I'm happy. Who is this? My friend Wumi. She's my schoolmate. Emora. Yes, sir. She's my good friend now. Wumi àbí? Yes. Ṣé Ọláwùmí àbí Ọmọwùmí? Ọmọwùmí ni sir. Ọmọwùmí. Ó dẹ̀ Wùmí tó tọ́. Oh, Daddy, stop saying that. I just follow me. Mo mọ̀ pé máa bá màmá ẹ̀ jó. Máa jó wọ̀. Ẹ máa lọ sínú ilé. Ilé náà ló ti mọ̀ ẹ́ ṣe dúró. That's all right. Engineer, bye. So, engineer. Okay, I'll see you. Bye. Ṣé tó wá wò nìyẹn? Mi release owó fún ẹ mọ́ lé ní $100. Ẹ má ṣe ẹ ṣe. Ẹ má ṣe ẹ. Ebi tó wá wò nìyẹn. Iṣẹ́ yín náà lè lọ dáadáa. Okay, I can understand. Ó mi pè mí jẹ́ kó wọnú ilé mi mọ́. O sọ nǹkan mọ́ mi nìyẹn ṣá. Ló wá ń ranjú mọ́ mi. What type of arrant nonsense is that? That's nonsense. Máa sọ ń ta, máa transfer ṣe ṣé o ti gbọ́? Máa wá bẹ́ẹ̀ náà máa transfer kó tó dé sáìtì wá ti dé náà àkáǹtì ẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Ó máa ranjú mọ́ mi kẹ́. Wèrè lẹ́ńjìnìá yìí ṣá. Ẹran ilẹ̀. Correct. Ẹran ilẹ̀. Mama ti mama. Ṣé ijó ni àbẹ̀rà? Kò lè yé yín ètò ìgbòho bẹ́ẹ̀. Tó wáyé pé ijó ni, a máa pa díẹ̀. Tó wáyé pé gbéra ni, a máa pa tán. Báwo lè máa pa díẹ̀? Ẹ máa pa díẹ̀ tó tún tí nǹkan tó tún lè ṣẹlẹ̀ lẹ́yìn díẹ̀. Báwo ni ó dà? Ìran alágbàfọ̀ ló mòrún ọṣẹ. Ìran àtọrọ báárà ló mòrún owó. Alápàtà méjì ló wà. Alápàtà ẹran. Àwa alápàtà èèyàn. Ó yẹ àwọn àtọwọ́ bẹ̀jẹ̀. Wọ́n á já sí pé ọ̀rọ̀ tá a sọ tá a rẹ́rìn. Wàhálà kù bẹ́ẹ̀. Àmà sọ̀rọ̀ tó pọ̀. Bàbá ti rojọ́ jù lọ bá pọ̀ nínú ẹ̀ kí ló bá dé I train you. Òbí, ó bẹ́tà kó jẹ́wọ́ fún wa o. Kí ni nǹkan tó mọ̀ nípa ikú ọmọ Prince tó jẹ́ ọ̀rẹ́ ẹ? Ìlú kọ̀ọ̀kan ń pè é. Báwo ló ṣe máa sọ fún mi pé òun mọ̀ kankan pa ẹ̀? Prince ti jẹ́ kó yé wa o. Wọ́n ní wọ́n ló pa ọ̀rẹ́ ẹ̀. Yes. Prince sọ pé èmi ni mo pa Tùmí nínú. Ó ti dáa. Ó ti dáa. Gbangba ti wá dẹkùn báyìí. Kedere yóò wá bẹ̀ wò.
àṣegbé kan ò sí ọlọ́pàá ó máa dúpẹ́ gan lọ́wọ́ yìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yìí. ọ̀rọ̀ chief tẹ̀bìrì wẹ́rẹ́ yìí olórí burúkú mà ní chief. lọ́nà o. chief ò kì í ṣe èèyàn Ọlọ́run kankan wọn ò ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn wọn ò kì í ṣe èèyàn rárá. lọ́nà o. bẹ́ẹ̀ là ń bí mi. nǹkan tí mo rántí mọ lọ́jọ́ kan mo ń jáde lọ mo gbé báìkì oní báìkì man yẹn tá a ti ń lọ lójú ọ̀nà ó ní flat tire so ó bá dé ó park sẹ́gbẹ̀ẹ́ títì mo sọ̀kalẹ̀ mo rò pé one or two things láti fi repair báìkì yẹn ni mo gbọ́ lọ́tún lọ́sí everybody ń sáré kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí mo fi kọjú síwájú mi gan mo ti ń bu omi olè tí mo gbọ́ yẹn ṣe ni mo sá mo fọlọ́kadà yẹn lẹ̀ ọlọ́kadà gan tiẹ̀ sá ibi tí mo ti ń sá lọ nǹkan tí mo kàn rántí mọ́ ni pé mo ní ọkùnrin chief ọkùnrin lọ́wọ́ sí mi báyìí lọ́kàn mo rò pé ojú yìí ò kì í sojú tí mo mọ̀ rárá nǹkan tí mo rí mọ̀ nìyẹn o ìgbà tí èmi máa sọ padà mo rí pé mi àti chief àti ìṣèwọléwọ̀de láàrin ọ̀sẹ̀ kan ẹ̀mẹrin àlímọ̀ fojú kan wa even àlímọ̀ jọ ní ìbálòpọ̀. ó mì pé ìwà àti chief Adélábí ẹ máa jọ ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ni dáadáa. bí ẹ̀mẹrin lọ́sẹ̀. chief tẹ̀ wò ẹni bí ni wọ́n wò kì í ṣèyàn kò yẹ kó ń sí nínú ayé mi mo wá rọ̀ yín mo bẹ̀ mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín mo fi rọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ìgbésẹ̀ ẹ bá mi fi ọwọ́ òfin kẹ́ fi mú chief. iṣẹ́ tiwa làwa ń ṣe ẹ ti understand ó dẹ̀ fi ń dá yín lójú pé òfin ò mọ àgbàlagbà kò mọ olówó kò dẹ̀ mọ tálíkà òfin á ṣiṣẹ́ ṣe ti gbọ́ ìfọkàn yín balẹ̀. ọ̀gá ọlọ́pàá ọ̀rọ̀ tẹ́ bí mí léèrè yẹn ó lọ fà o mi ò mọ kankan nípa ikú tùmí nínú mi mọ nǹkan pa bọ̀ kan tí mo rántí ni pé ó lọ́jọ́ kan tá a jọ wà nínú ilé tá à ń ṣeré pa ó bá dẹ̀ ń bọ́ra mi ṣeré bí ọ̀rẹ́ mi mo mọ̀ láìpẹ́ dáàdi yẹn ó sì wù mí màtí dáàdi yẹn kájọ wà kájọ mọ jáde kí n mọ bá dáàdi yẹn jáde ìtí mo sọ jù báyẹn lọ ló bá tutọ́ sókè ló bá fojú gbà mí láyé irú èmi ìkọ́ ni màmá bóun bá dáàdi òun jáde ló bá bẹ̀rẹ̀ sí ní júwe ilé mi fún mi pé èmi mo rà dáradára bọ́n ń sọ fún tùmí nínú pé ọ̀rọ̀ yìí àbí nǹkan mi wọ́n fi ọ̀rọ̀ ẹbọ ṣeré ni kò tí ì lọ báyẹn tèmi àti bàbá ẹ̀jọ́ máa jáde tí kò dẹ̀ mọ̀ pé mi àti bàbá ẹ̀ gan jọ wà àtijọ́ ń ṣe wọléwọ̀de tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àìmí ìdẹ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀mi ṣe fi ọ̀rọ̀ tọ́ ọ̀rẹ́ wa kẹta létí nìyẹn bá ṣàlàyé ọ̀rọ̀ fún ọ̀rẹ́ wa kẹta ọ̀rẹ́ wa bá ní àrílè tùmí nínú sọ gbogbo nǹkan báyìí mo ló sọ ó ní kí n má wọrí kí n fọkàn mi balẹ̀ mo ní kí ló dé ó lóun ó bá tùmí nínú ó bá wí ó máa tírìtì fọkàn ọ̀pẹ kí ló dé mo sọ báwọn fún un lórí ọ̀rọ̀ yìí ṣé mo kàn fọ̀rọ̀ lọ ẹni ṣé mo ní kó bá mi bá wí ni ó dẹ̀ ní kí n má wọrí bó ti ní oríṣiríṣi nǹkan tó ti ṣe fóun náà tẹ́lẹ̀ tóun ti fẹ́ gba ẹ̀san lára rẹ̀ ó bá sọ fún mi pé tùmí nínú rẹ̀ pé òun gangan ní òjúwe ibi tí wọ́n máa ti okùn bọ̀ lọ́rùn ara òun mi ò mọ̀ wípé tùmí nínú ó ti ṣe ọ̀rẹ́ wa kẹta tẹ́lẹ̀ nǹkan tí mo rí wọn nìyẹn so ó dẹ̀ yá ní Adélábí wọ́n dẹ̀ pè mí wọ́n ní bí wọ́n fẹ́ fi àwọn jọba wọ́n fẹ́ fi mí jọba òṣègbè ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu wọ́n fẹ́ fi mí jọba báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ fine mo fi ọ̀rọ̀ yẹn mo fi lọ ọ̀rẹ́ wa kẹta yẹn ìgbà tí mo dẹ̀ fi ọ̀rọ̀ yẹn lọ ọ̀rẹ́ wa kẹta wọ́n dẹ̀ tó fi mí lọ́kàn balẹ̀ pé kí n má wọrí o òun ò ṣiṣẹ́ lé lórí ó fi mí lọ́kàn balẹ̀ ó bu omi tútù sí mi lọ́kàn ó jẹ́ kó yé mi wípé àfi tí Adélábí bá fẹ́ fi ara rẹ̀ ṣẹ̀sín níta gbangba ká yóò rí di rẹ̀ òní yóò jọba yẹn pé lá Adélábí ò ní jọba nǹkan tí mo rí mọ nìyẹn o
bọ̀ mi ò mọ nǹkan tó lóyún ìṣẹ̀lẹ̀ tó fi sọ orí èdè tó sọ lẹ́nu ọjọ́ náà so nǹkan tí mo mọ̀ jù báyẹn lọ nǹkan ọlọ́pàá. ọ̀rẹ́ yìí wo nìyẹn. ọ̀rẹ́ wa kẹta tẹ dámọ̀ ni tẹ́ ti fi ọ̀rọ̀ wá lẹ́nu tẹ́ ti ṣe investigation fún un. That lady. Yes. Okay. No problem. Aláti ṣe tí wàá máa mọ àti ṣe ara ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Pẹ̀lú gbogbo nǹkan tí Wùmí sọ sílẹ̀, ó ti fi hàn pé Wùmí ló pa ọmọ yín. Ṣùgbọ́n gbogbo àṣepamọ́ yín ó ló hàn síta ẹ̀. Tí wọ́n bá ní omi ni ó sì ẹja yín jìnnà. Prince máa jiyàn. Ṣé wá rí o Prince? Ọjọ́ gbogbo ni tó lè. Ọjọ́ kan ni tó lóhùn. Ọjọ́ kan tó jẹ́ tó lóhùn yẹn náà ló dé báyìí. Èmi ò rò pé ẹ lè bọ́ ń bẹ̀ o. Ilé ẹjọ́ náà ló máa dá yín lẹ́kùn. Àti pé gbogbo nǹkan tí ẹ ṣe sílẹ̀ yìí, kí ni èrè yín? Kí ni achieve ń bẹ̀? Eléyìí kì í ṣọjọ́ ẹkún yín o. Mo mọ̀ pé ilé ẹjọ́ ló máa dá yín lẹ́kùn. Á jẹ́ kí gbogbo àwọn èèyàn tó dàbí irú tiyín á jẹ́ kan kẹ́kọ̀ọ́ látara tiyín. Ẹ ní láti máa sunkún. Ẹ má kánjú